Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí ibi tí mo ti ń ṣàlàyé SSC Mathematics from Zero to Guru. Lónìí màá máa ṣàlàyé bó ṣe lè yọ nọ́mbà méjì kúrò nínú ara wọn ní modular arithmetic. Nínú fídíò eléyìí tó kọjá mo ṣàlàyé fún wa bá a ṣe lè ro nọ́mbà méjì papọ̀ ní modular arithmetic. Mo sì sọ fún wa wípé òfin tá a fi máa ń ro nọ́mbà méjì papọ̀ ní modular arithmetic kò yàtọ̀ sí àwọn ohun tá a fi máa ń ro nọ́mbà whole number náà papọ̀, ṣùgbọ́n ohun tó gbọ́dọ̀ wòye sí ni pé o gbọ́dọ̀ mọ iye agbọ́nrin módúlò tó o ti ń ṣiṣẹ́. Tó o bá ń ṣiṣẹ́ ní módúlò kan ó mean pé pẹ̀lú àwọn result tó o máa get ó gbọ́dọ̀ máa jẹ́ àwọn tó jẹ́ residues ní módúlò yẹn. Ká pé ò ń ṣiṣẹ́ ní módúlò 5 so tó o wá ro nọ́mbà méjì papọ̀ ó wò ó pé ṣé wọ́n wà ní agbọnrin módúlò 5 tó o ti ń ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 2 plus 3 ní módúlò 5 nígbà tó jẹ́ pé gbogbo wa ti mọ̀ wípé tá a bá ń ro nọ́mbà méjì yìí papọ̀ 5 ni ó fún wa. Ǹjẹ́ 5 wà nínú módúlò 5 bí? Ẹ rí i pé kò sí ńbẹ̀. Àwọn nọ́mbà tá a lè rí nínú módúlò 5 àwọn náà ni kí ni o 0, 1, 2 lórí kí ni o lórí 4 lórí 4. Ó rí i pé ohun tó wá ṣe òun náà ni pé ó ṣe kí ni ó fi 5 gé so tó bá fi 5 gé ó rí i pé 1 ni yóò kù kí ni yóò kù 0 ó wá kọ ohun tó jẹ́ remainder ó kọ ohun tó jẹ́ remainder. Lónìí a máa tẹ̀síwájú pẹ̀lú subtraction ṣùgbọ́n kí á tó lọ fún subtraction ó rí i pé a ní ìyọkúrò méjì la ní so ó rí i pé a ní negative difference so a dẹ̀ sì ní kí ni o a ní positive difference ṣó ti yé. So positive difference òun ni kí ni o òun ni normal difference ìyọkúrò òun ni tó jẹ́ pé tó o bá ń yọ b kúrò nínú a so tó dẹ̀ sì jẹ́ pé kí ni o a ju b lọ so gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 5 minus 3 ó rí i pé ohun tí mo get ni kí ni o òun ni 2 màá máa get positive number lánsà so ó ṣe kí ni ó ju òun là ń pè ní kí ni positive difference. Gẹ́gẹ́ bí negative difference at the same time òun ni tí n bá ní a minus b ṣùgbọ́n b mi ju kí ni lọ ó ju a lọ bí kí n ní kí ni o 3 minus 5 ó rí i pé fún ìdí èyí a lè ní negative. A sì ti sọ fún wa tẹ́lẹ̀ rí so òun pé kí ni o tó o bá ń ṣẹ́ módúlò kan ó gbọ́dọ̀ jẹ́ residue. Ó rí i pé ká pé mò ń ṣiṣẹ́ ní módúlò 5 wọ́n á fún mi ní irú nọ́mbà yìí pé kí n ṣe 3 minus 5 ṣo mọ̀ pé minus 2 ni ó fún mi. Ṣé minus 2 wà nínú módúlò 5 bí? Ó rí i pé kò sí ńbẹ̀. So bó o la ṣe máa ṣe kí ni bó o la ṣe máa dá àwọn nọ́mbà yìí padà ná so òun la kọ́kọ́ ṣe so ká tó lọ ṣe bá a ṣe lè yọ nọ́mbà méjì kúrò nínú ara wọn tó wà ní number base. Ó yá gẹ́gẹ́ bí àpẹẹrẹ example write the following in simplest positive form. That is tó bá jẹ́ pé negative ni bó o la ṣe lè dá a padà sí kí ni o sí positive in their respective modulo. In their respective modulo. Number 1 I have minus 3 mod 8. Number 2 minus 37 mod 5. Ọ̀nà oríṣiríṣi lo lè gbà ṣe irú ìbéèrè báyìí ṣùgbọ́n èyí tó rọrùn jùlọ òun ni màá ṣàlàyé fún ọ nínú fídíò eléyìí. Òun ni pé tí n bá ní minus 3 ó rí i pé mod 8 ló wà. Àkọ́kọ́ ná tí n bá ní mod 8 ó mean pé nọ́mbà tí mo gbọ́dọ̀ máa ní má gbàgbé ó gbọ́dọ̀ wà láàrin 0 dé orí kí ni o lórí 7 mi ò gbọ́dọ̀ ní 8 tàbí nọ́mbà tí ó ju 8 lọ. So ohun tó kọ́kọ́ ṣe tó bá fẹ́ ṣe irú eléyìí òun ni pé kí ni o wà á kọ́kọ́ fojú fo negative yìí ó rí i pé tó bá fojú fo 3 ni ṣó ti yé. Ó wá wò pé nọ́mbà wo ni nínú tó jẹ́ ìlọ́po 8 tó jẹ́ multiple 8 ìlọ́po 8 tó jẹ́ pé yóò máa wà lẹ́yìn kí ni o lẹ́yìn 3 ṣó ti yé báhun. Ó rí i pé tá a bá ní multiple 8 ni 8, 16 so èwo ló jẹ́ kó ṣe kí ni o èwo ló súnmọ́ 3 nínú gbogbo àwọn multiple yìí
ṣó ti yé èwo ló súnmọ́ 3 nínú gbogbo àwọn multiple yìí ó rí pé tá bá wo èyí tó súnmọ́ 3 nínú àwọn multiple yìí ó rí pé nínú àwọn multiple 8 16 24 ó rí pé èyí tó súnmọ́ òun ni 8 ní tó wá ṣe ni pé kí ni o ó wá ro èyí tó súnmọ́ yẹn ó rò papọ̀ mọ́ nọ́mbà yẹn so then you have -3 plus 8 so yóò máa fún mi ní kí ni o yóò máa fún mi ní 5 so ti yé báwọn so which is equal to 5 mod 8 ìwọ tí ò bá yé tẹ́tí léko kí n fi ṣe ẹlẹ́ẹ̀kejì kò le rárá so ẹlẹ́ẹ̀kejì a ní -37 mod 5 so tó o bá gbàgbé kí ni mo lọ́ kọ́kọ́ ṣe o wàá kọ́kọ́ fojú fo máínọ́ọ̀sì nínú ọkàn rẹ ó rí pé kí la ní 37 wàá wá wo nínú àwọn multiple ìlọ́po 5 ó rí pé ìlọ́po 5 ni a ní 5 10 15 20 25 30 gẹ́gẹ́ lọ báyẹn ṣó ti yé èyí tó jẹ́ pé ó súnmọ́ 37 ó rí pé tá bá wo èyí tó súnmọ́ 37 a ní kí ni o a ní 35 a dẹ̀ ní 40 ṣùgbọ́n ò ní mú 35 yẹn ó mú èyí tó jẹ́ pé kí ni o ó ju 37 lọ nọ́mbà tó jẹ́ pé ó súnmọ́ 37 nínú kí ni o nínú àwọn multiple módúlò tó ti ń ṣiṣẹ́ so tó bá ti mọ̀ báwọn ó wá di -37 plus nọ́mbà wo la pè náà 40 àbí mod 5 àbí so then it will be congruent to what is -37 plus 40 so that's 3 mod 5 torí pé ó rọrùn púpọ̀ jù báhun lọ ǹjẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ n fún wa ní nọ́mbà méjì tá a lè yọ kúrò nínú ara wọn example evaluate 12 minus 3 má gbàgbé láti yí òdo sórí operator rẹ torí òun ló ń túmọ̀ sí pé kí ni o ihun tá ń ṣiṣẹ́ kò papọ̀ mọ́ subtraction gidi so òun ni ó sọ fún wa pé orí módúlò la ti ń ṣe kí ni o orí módúlò la ti ń ṣiṣẹ́ tó bá lò láì yído sí à ń pè ní abuse of operator solution ó rí pé tó bá mú alákọ̀ọ́kọ́ o lè lo ìkan nínú àwọn tí mo ṣàlàyé àwọn method oríṣiríṣi tí mo ṣàlàyé ní inú addition òun pé alákọ̀ọ́kọ́ ni pé kí ni o lè subtract àwọn nọ́mbà méjèèjì yìí o lè subtract wọn papọ̀ ná so ó rí pé tá bá ní 12 minus 9 kí ni ó minus 3 ó rí pé 9 ni ó fún mi àbí mod 7 ìjẹ́ 9 wà mod 7 bí ó rí pé kò sí ńbẹ̀ tí ò bá ti sí ńbẹ̀ kí lá ṣe a lá máa fi kí ni go a fi 7 gé títí tó fi jẹ́ pé yóò fi ṣẹ́kù nǹkankan ńlẹ̀ ṣó ti yé báhun so 7 mélòó la rí nínú 9 ó rí pé 1 ni remainder 2 ó wá kọ èyí tó jẹ́ remainder yìí so therefore 12 minus 3 is congruent to what 2 modulo 7 so tàbí ọ̀nà kejì òun náà ni pé kí ni o ó rí pé a ní 12 a dẹ̀ ní 3 ó ní pé 12 yìí kò sí modulo 7 ó kọ́kọ́ gbé lọ bó wàá kọ́kọ́ gbé lọ modulo 7 náà bó ló ṣe gbé lọ ó fi 7 gé ó kan tí ó ṣẹ́kù 12 divided by 7 kí ni ná 12 divided by 7 is 1 remainder 5 so that's 5 mod 7 then minus 3 wà ńbẹ̀ torí 3 wà nínú àwọn residue yẹn ó kọ 3 bó ṣe wà ó wá ká àwọn nọ́mbà méjèèjì jọ 5 minus 3 yóò fún mi ní kí ni o yóò fún mi ní 2 mod 7 ó rí pé answer kan náà la get fúnra wọn ó rí ẹlẹ́ẹ̀kejì 2 minus 15 2 minus 15 mod 5 ó rí pé tó bá wo ìyọkúrò nọ́mbà méjèèjì yìí kí ni ó fún wa tá bá ṣe tán ó rí pé yóò fún wa ní negative difference tó ti wá báyẹn so ọ̀nà méjì ló lè gbà sòun náà inú kó kọ́kọ́ gbé eléyìí sí mod 5 òun sì ti wà mod 5 a dúpẹ́ so tàbí kó gbé eléyìí náà sí 5 kó wá ṣẹ̀ yọ wọ́n kúrò nínú ara wọn tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ òun ni pé kó kọ́kọ́ yọ wọ́n méjèèjì kúrò nínú ara wọn lẹ́yìn náà kó wá ṣẹ̀ gbé lọ sí mod kíni o mod 5 so 2 minus 15 yóò fún wa ní minus 13 ó rí pé minus 13 kò sínú módúlò yìí àbí mo dẹ̀ ló gbúdọ̀ fi negative lẹ̀ tó bá ní tó jẹ mọ́ negative látàrí pé negative difference ni o gbúdọ̀ dá padà sí agbọ́nrin módúlò tó wà bó ló ṣe máa ṣe mọ́ gbàgbé mo ní wàá dọ́gbọ́n kọ́kọ́ fojú fo negative yìí ó
ó wá wò pé nínú multiple of 5 kí ni multiple of 5 5 a ní 10 a ní 15 a ní 20 èwo ló jẹ́ kó súnmọ́ 13 jù nínú wọn ó rí pé 10 àti 15 bẹ̀ tó wá méjì tó ṣe kí ni èyí tó ju 13 lọ sọ pé 10 náà súnmọ́ ṣùgbọ́n 15 náà súnmọ́ bẹ̀t èyí tó súnmọ́ jù tó sì jẹ́ kó sì jù lọ yẹn so which is 15 ló mú ó máa ṣe kí ni ó ro 15 mọ́ mod 5 yóò wá fún mi ní kí ni o minus 13 plus 5 so yóò fún mi ní kí ni yóò fún mi ní 2 which is congruent to 2 mod 5 which is congruent to 2 mod 5 ó rí pé kò le rárá báyìí ló ṣe mọ́ ṣe kí ni ló ṣe mọ́ subtract number méjì so another example construct subtraction tables for modulo 4 construct subtraction table for modulo 4 má gbàgbé modulo 4 leléyìí kí ni residues wa so a lè ní nọ́mbà láàrin 0 débò so lórí 3 so ìtumọ̀ tébù yẹn ni pé kí ni o kí ni àkójọpọ̀ gbogbo nọ́mbà tó mọ ní tó jẹ́ pé tó bá ṣe kí ni tó bá mú méjì méjì nínú àwọn nọ́mbà tó wà lágbọ́nrin yìí 0 1 2 3 ni o tó bá ń pair méjì méjì papọ̀ kí ni gbogbo nọ́mbà tó jẹ́ pé o lè rí láti mọ bẹ́ẹ̀ ó ṣe bí a ṣe ṣe addition náà ó ní pé kí ni ó kọ operation rẹ sí bíbá yìí ó kọ àwọn residues rẹ 0 1 2 3 ó tún kọ wọ́n síbí náà ó máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó máa yọ wọ́n kúrò nínú ara wọn bẹ́ẹ̀ yìí láti mọ́ ṣe kí ni láti mọ́ construct modulo table 0 minus 0 ó rí pé 0 ni ó wà nínú modulo ó wà nínú residues wa àbí 0 minus 1 minus 1 ó rí pé kò sí níbí so minus 1 ó wá dá padà sí simplest form sọ pé modulo 4 ló sì ti ń ṣiṣẹ́ má gbàgbé tí mo ló mọ̀ ṣe ó kọ́kọ́ fojú fo negative yìí àbí ó wá wò ó pé kí ni nínú àwọn multiple 4 tó jẹ́ pé ó súnmọ́ kí ni o tó súnmọ́ 1 ó rí pé 4 ni ó wá ro 4 mọ́ ó rí pé minus 4 plus 1 yóò fún mi 3 ó kọ 3 síbí báyìí 0 minus 2 ó rí pé minus 2 lòun náà so ó rí pé negative lòun náà kò sínú àwọn residues yẹn bẹ̀ tó ṣe kí ni o ó dá padà ọ̀nà tó lè dá padà ni torí pé ó jẹ́ negative tó bá fẹ́ dá padà sí simplest form ó kọ́ fojú fo negative yìí ó wá wò pé nínú multiple 4 èwo ló súnmọ́ 2 ó rí pé 4 náà ni àbí tó bá rò mọ́ minus 2 plus 4 òun náà fún 2 0 minus 3 òun náà jẹ́ minus 3 multiple tó súnmọ́ 3 náà tó bá fojú fo negative 4 náà ni so wọ́n fún ẹ ní 1 ó kọ báyìí so ó tún ṣe ẹlẹ́ẹ̀kejì 1 minus 0 1 ó wà nínú residues 1 minus 1 0 1 minus 2 is minus 2 àbí modulo 4 ó rí pé ńgbà tá a ṣe lẹ́ẹ̀kan kí la ní yóò jẹ́ 2 so sorry 1 minus 2 is minus 1 àbí minus 1 ní modulo 4 ó jẹ́ 3 àbí 1 minus 3 minus 2 so tó bá fojú fo eléyìí tó wá wá nọ́mbà tó jẹ́ nínú multiple kíní tó súnmọ́ so yóò jẹ́ 4 àbí so yóò fún ẹ ní kíni yóò fún ẹ ní 2 ó sì eléyìí náà 2 minus 0 2 2 minus 1 1 2 minus 2 0 2 minus 3 is minus 1 minus 1 ní modulo 4 yóò jẹ́ 3 gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe síwájú ẹlẹ́ẹ̀kẹta náà 3 minus 0 3 2 1 0 ó rí pé tó bá padà wò ó tán gbogbo àwọn nọ́mbà tá a ní nígbà tá a ṣe kíni nígbà tá a yọ àwọn nọ́mbà yìí kúrò nínú ara wọn ó rí pé wọ́n wà nínú kíni o wọ́n wà nínú residue 4 so eléyìí là ń pè ní subtraction modulo table so bó ṣe lè gẹ́ẹ̀tì òun náà ni pé kíni o òun ni pé tí wọ́n bá ní kó o ṣe ní modulo kan wàá kọ gbogbo àwọn possible numbers tó lè rí nínú residues yẹn so ká gbé modulo 6 ni wọ́n ti ní kó o ṣe yóò jẹ́ 0 1 2 3 4 5 6 ó tún kọ 0 1 2 3 sorry 5 náà ó dẹ̀ ṣe kíni wàá máa bẹ̀rẹ̀ àwọn ìyọkúrò rẹ gẹ́gẹ́ báyìí náà ló ṣe mọ̀ sí kíni yóò mọ̀ sí subtraction ǹjẹ́ tí o bá gbọ́ eléyìí yé dákun má gbàgbé láti like fídíò mi kó dẹ̀ sì subscribe pẹ̀lú bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ náà títí tí wọ́n fi mọ pàdé rẹ nínú fídíò eléyìí tó ń bọ̀ o ṣeun.